tó Ọlọ́run Elédùmarè ọba ògo ọba tó nìkápá ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣohun gbogbo ọba àjípọ̀jọ́ kúdà ọba àná ọba òní ọba ọ̀la ọba tí ó mọ bẹ títí láéláé ọba tí kò ní parẹ́. Elédùmarè ọ̀rọ̀ wa dọwọ́ rẹ, gbà fún wa, jẹ́ kí ìrìnàjò tiwa náà jó já geere bá a ṣe rò ó, má jẹ́ ó já sákùdé o Ẹlẹ́dàá, ọ̀rọ̀ wa dọwọ́ rẹ. ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alẹ́kùnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abáwọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. ìbà àwọn ìyá mi ẹlẹ́yẹ àfijọ́ ẹlẹ́yẹ tí wọ bàtà dẹ oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn ajẹrun òró ajẹdọ èèyàn mọ́bì àtò òró jẹ fún ọ̀gálantá ẹ̀yin la jẹrun òró abẹ̀yìn lónìí ẹ̀yin lọ́mọ àbẹ̀ ní ọmọ òtúfẹ̀. ẹ má jẹ́ ilẹ̀ Yorùbá ó dàrú o, ẹ má jẹ́ kárí kò ṣe déédéé ilẹ̀ Yorùbá mọ́, ẹ má jẹ́ kójú ó tì wá nílẹ̀ Yorùbá. láàlú ògiri òkò dọwọ́ rẹ, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ yín o, ẹ má jẹ́ kójú ó tìran mi, ẹ má jẹ́ kó tìran Yorùbá. ẹ rí fídíò tá a ṣe lọ lórí ọ̀rọ̀ oríkì, mo rí wípé ó kan tó lórí tẹlẹ́mù àwọn èèyàn káàkiri àgbáyé níbi tó ọmọ Yorùbá tawédé tagbòdé náà ti pè mí. inú mi dùn gan tí wọ́n ń pè ní Yorùbá nù, torí ẹ̀ eléyìí ó jẹ́ ká dẹ́kun àti máa sọ̀rọ̀ tí ò yẹ ká sọ síta, yóò sì kọ́ wa lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́. oríkì ìlà bàbá wa fi ṣe ilẹ̀ fi mọ̀ pé Yorùbá yàtọ̀ sí ìran míì lórílẹ̀ alàyè. ó ní ìdánimọ̀ fún ẹ̀dá kọ̀ọ̀kan tí ń bẹ lórí òkè pẹ̀lẹ́ Yorùbá. ó jù bẹ́ẹ̀ lọ nítorí tí mo rọra sọ yẹn jù bẹ́ẹ̀ lọ, mo kàn fi ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ̀gbọ́n wa Almaroof tó wà l'Amẹ́ríkà ni, torí mo rí pé Yorùbá ò yé wọn mọ́, ibi tán ń gbé wa lọ lórí ọ̀rọ̀ Yorùbá tán tí wọ́n ń sọ lẹ́nu kò yé àwọn náà mọ́, wọ́n kàn ń sọ jáde. Yorùbá ò sì rí bẹ́ẹ̀, torí ẹ̀ ní wàá mú mi padà tún wá jẹ́ fi kankan kún. kì í sọ̀rọ̀ oríkì mo fẹ́ ṣe lénìí, tọ́lọ́pọ̀lọpọ̀ ti pè mí tán fẹ́ gbọ́ nípa oríkì wọn. kì í ṣe ní ó nídìí, kì í ṣe ní. ọ̀rọ̀ oríkì ń bọ̀ ní ràbájì gan, yóò gbà wá lásìkò tá a ṣàlàyé rẹ̀ táwọn èèyàn tí ó yé àwọn èèyàn yékéyéké ìwé tó ní kálukú ti wá. kò sí nǹkan tí ń jẹ́ orílẹ̀ kan ti parẹ́ àbí ó ti pé ẹgbẹ̀rún ọdún. ìdánimọ̀ ni ó ní identity èèyàn kọ̀ọ̀kan lórílẹ̀ Yorùbá. ó ní ìdánimọ̀ ẹnìkọ̀ọ̀kan wa, òun la fi lè mọ ibi tó ní kálukú ti wá. oríkì ni. ṣé ẹ wá rí oríkì kan bẹ tọ́pọ̀lọpọ̀ mọ̀, torí ọ̀pọ̀lọpọ̀ ń pè mí pé oríkì èwo gan là ń sọ, torí òye ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ ẹ̀yin tẹ sọ pé ọmọ yín don speak vernacular, ibi tẹ ti fa burú ṣera yín nù. ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké náà tán ní access sí ayélujára wọ́n bẹ̀rẹ̀ sí pè mí, Daddy, what is the meaning of oríkì? Is it Àkànní or Àkànmú that I'm bearing? Mo ní Àkànní Àkànmú, oríkì yẹn yàtọ̀ sí oríkì eléyìí tá à ń sọ yìí o. ṣùgbọ́n oríkì yẹn náà ní nǹkan ṣe, ó bẹ̀rẹ̀ gan mo wá ń lọ lónìí, òun la fi kún. tọ́ra àwọn èèyàn ń pè mí pé okay, tán bá àwọn tí wọ́n pè ní oríkì wọn wọ̀nyí ńkọ́. ó yàtọ̀ sí àbísọ bí orúkọ àmọ́tọ̀run wá tá a máa tún jẹ́, tá à ń pè ní Òjó, Àìná,
irú àwọn orúkọ àbísọ wo tún la tún níná Ìgè Àdòbí, so àwọn bẹ́ẹ̀ lọ tó wà, gbogbo àwọn ọ̀rọ̀ àbísọ yìí ló lóríkì tí wọ́n tún fi kì í tẹ́ fi mọ̀túmọ̀ ìbí ẹni tí wọ́n bá sọ lórúkọ yẹn. Ṣùgbọ́n oríkì eléyìí táwọn èèyàn tẹ̀ sọ lórúkọ lẹ́ni bí ká pè yẹn ní Àjàó, bí ká pè yẹn ní Àjàní, ká pè yẹn ní Àdìgún, gbogbo ẹ̀ ló tún lóyún bá ti kì í. Irú ẹni tá bá sọ Lákànní nísìnyí, àwọn àgbàlagbà, àwọn bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn, tá bá pè yẹn ní Àkànní, wọn ò ní Àkànní ọlọ́sọ̀ọ́mọ̀ọ́jó. Gbogbo Àkànní pátá ní ń jẹ́ ọlọ́sọ̀ọ́mọ̀ọ́jó. Tẹ́ bá ti rí Àkànní ẹ ti mọ̀ pé ọlọ́sọ̀ọ́ ní ń bọ̀ yìí. Tẹ́ bá sì wà àwọn tá bá sọ lórúkọ yẹn Àkànní, ẹ rí wípé wọ́n máa ń ṣẹ̀ṣọ́ níwọ̀nba tágbára wọn bá gbé. Ní àwọn bàbá wa ṣe máa ń pè wọ́n ní Àkànní ọlọ́sọ̀ọ́mọ̀ọ́jó. Bẹ́ẹ̀ lọ nínú orúkọ. Bẹ́ẹ̀ lọ nínú oríkì. Oríkì orílẹ̀ la gbé wá táwọn tó bí gbogbo àwọn tó wú ọ̀rọ̀ oríkì àtorúkọ jáde, àwọn orúkọ àmútọ̀runwá àti oríṣiríṣi nípa ìran Yorùbá. Lẹ́ẹ̀fi mọ how deep tí Yorùbá lọ, torí ẹ̀ la fi mọ sọ pé ohun tí Yorùbá máa ń fọ̀ báyìí, ohun tó lágbára ni. Àwa nìkan la lẹ́wà èdè, àwa la ní ẹ̀sà èdè. Ẹ̀sà bẹnú èdè wa, tá a bá sọ sógiri ògiri ó lanu. Ìmọ̀ ló débẹ̀, ìmọ̀ bàbá wa ló débẹ̀. Ọ̀rọ̀ lásán kì í sọ̀rọ̀ lásán, mo kàn pé ní ọ̀rọ̀ tí ó jáde lórí ahọ́n èèyàn tí ó bá ibì kan tí bẹ́ẹ̀ ó dẹ̀ fàyà, ẹnu àwọn bàbá wa lẹ́ẹ̀ ti gbọ́. Kò sí ìran míì lóríkè ìpẹ̀ tó nírú rẹ̀ tó jẹ́ bàbá wa lọ, tí wọ́n sọ ọ̀rọ̀ sínú ayé èèyàn tí ó sì máa rí bẹ́ẹ̀. Nítorí bá fẹ́ kó ṣẹlẹ̀, ọ̀rọ̀ lásán wọ́n sọ tí ó sì rí bẹ́ẹ̀. Àwọn bàbá wa lọ́lọ́run fi fún. Wọ́n dìyàn mọ́ báyìí, wọ́n sì máa sọ ọ̀rọ̀, ẹ̀jẹ̀ ara onítọ̀hún ó sì máa gbẹ. Tá bá sì fẹ́ kára rẹ̀ ó yá náà, ọ̀rọ̀ náà wọ́n sọ, ara rẹ̀ ó sì máa yá. Báwọn bàbá wa ti rí nù. Ẹni tá bá ti wá tá bá ti lè táàgì ẹ̀ pé eléyìí orúkọ tí ó máa jẹ́ rèé, wọ́n ti mọ tí ó yànú ayé. Nítorí fẹ́ kó yànú ayé lórúkọ tí wọ́n sọ. Báwọn bàbá wa ti rí nù. Òun ló gbé wa lọ sínú oríkì, tó mú wa lọ nú oríkì, tá a fi wo oríkì lọ sùn. Tá bá kíyàn ní Ẹ̀sà Ògbín, tá bá kíyàn ní Ológbòjò, tá bá péyàn ní àwọn wo ló wá láti kí lórúkọ ìlú yìí náà tí mo dẹ̀ rántí kí n tó bẹ̀rẹ̀ ètò. Ó ní ìlú kan, àwọn Àrẹ̀sà, bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ kì í ṣe oríkì ìlú gangan ló mátà. Ìlú téèyàn wà presently, oríkì rẹ̀ èèyàn ó gbé. Oríkì ibi téèyàn ti wá gangan, ìran tá lè wá ọ sí, èèyàn ó gbé. Oríkì ibi tá a ti bí ni èèyàn ó gbé. Ẹlòmíì ní tó mẹ́rin, ẹlòmíì ní tó mẹ́ta. Ẹlòmíì ò mọ ibi tó ti wá mọ́, ṣùgbọ́n tó bá ti sọ oríkì tó máa fi kì wọ́n, àwọn èèyàn ó mọ ibi tó ti wá. Kì í ṣe dandan ni kó mọ inú ọ̀dẹ̀ tó ti wá, bàá mọ ibi tó ti wá pé eléyìí ìran àwọn Olúòjé ni. Ìlú mi, ìyá wa kan wà nínú ọ̀dẹ̀ tiwa gangan tó fẹ́ bàbá mi. Ó ní ìyàwó tí bàbá wa fẹ́ gbẹ̀yìn. Ìyá yìí ti kú sí kọ́ lọ́nà dẹrẹ̀ fẹ́ ni rí. Ìyá yìí wọ́n máa ń kì ọmọ ilé ẹlẹ́mọ ni wọ́n máa ń kì wọ́n ní onírèsé. Eléṣé lédè tiwa, eléṣé làwọn onírèsé ni, bọ̀ eléṣé o, even wọn a máa pè léṣé direct, ọmọ bíbí ìlú Ọba Àgùndẹ ni wọ́n. Ṣùgbọ́n tó bá ti pè wọ́n ní eléṣé, ẹ ti mọ̀ pé àwọn ilé onírèsé ni àwọn ìran Gbàjà ni. Ìgbónà ni ìran wọn nígbàjà nílé onírèsé.
wọ́n fi orúkọ ìlú yẹn yóò appear nínú oríkì ẹ rí ìlú tó ti wá yóò appear nínú oríkì yẹn tẹ́ rí báyìí pé Ìgbàjà ńlé onírèsé onírèsé gangan ọmọ ìlú Ìgbàjà ni lẹ́ẹ̀fì máa báwọn ìlú yẹn ṣe pẹ́ tó ẹ wá wo iye ìran onírèsé bóyá pọlọ lápàdọ̀ tiwa Eléṣé náà máa pè é bọ̀ ní tábà tí ń bọ̀ wá sọ́dọ̀ Èkó ń bí onírèsé là á máa pè é bọ̀ láti Kwara wá sọ́dọ̀ wa lọ́sùn Eléṣé ni that is onírèsé àwọn ìran yẹn wọ́n pọ̀ lọ jara báyẹn káàkiri nínú ìran Yorùbá bẹ́ẹ̀ dé Èkìtì ẹ̀bùn rèsé bẹ́ẹ̀ dé Ifẹ̀ gan ẹ̀bùn rèsé àwọn míì padà sílé bẹ́ẹ̀ dòǹdó ẹ̀bùn rèsé bẹ́ẹ̀ dé Èkìtì ẹ̀bùn rèsé bẹ́ẹ̀ dé Èkó ẹ̀bùn rèsé bọ́n ṣe pọ̀ lọ nìyẹn àwọn ìran onírèsé bọ́n ṣe fọ́n káàkiri orílẹ̀ nìyẹn bẹ́ẹ̀ nìran Ọlọ́fà bẹ́ẹ̀ náà nìran Olúòjé bẹ́ẹ̀ nìran Àrẹ̀sà àwọn kan látún kìíní Òpómúléré mọjá àlékàn àwọn kan nu oríṣiríṣiríṣiríṣi bí ìran ṣe pọ̀ lọ nínú ìran Yorùbá nìyẹn tẹ́ ẹ bá dẹ̀ ti rí wọn tẹ́ ń kí wọn ẹ ti mọ ibi tí wọ́n ti wá. ẹ ti mọ ibi tán ti wá ẹ mọ ibi tán bìlọ́ǹgì sí ṣùgbọ́n kì í ṣe bẹ̀ là ń lọ lónìí mo kàn má láyé ráńpẹ́ wá ń bẹ̀ ni ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ tó dìpù jù báyìí lọ níbi tá ti mọ yànnàná rẹ̀ tọ́pọ̀lọpọ̀ ó ti mọ ibi tó bìlọ́ǹgì sí eléyìí tá a fi ní mọ móró lùpọ̀ èdè Yorùbá tí mo tún sọ pé ó mú òró lu ìpo ẹ rí i pé méjèèjì súnmọ́ra wọn òmùpó nípo òró ìsàlẹ̀ òmùpó ló wà tá a bá kó lọ ní tán àákan òmùpó tá a bá kó lájàṣẹ tán òró là lọ kàn àkọ́kọ́ kan ìlú kan tán pè ní ọ̀là òró tá a bá kó ní ọ̀là òró tán òró gangan là á wà lọ kàn náà wọ́n máa fi sọ pé wọ́n máa fi pa aláṣàmọ̀ pé aṣámọ́ ní o wọn ní máa mú òró lùpọ̀ má dàpọ̀ mọ́ra wọn ó yàtọ̀ pé òró yàtọ̀ sí òmùpó Yorùbá nǹkan tó dìpù ni tamale yẹn móró lùpọ̀ ìyẹn ti ń da lórúkọ mọ́sàpá ní jẹ́bẹ̀ so mọ́ wàá móró lùpọ̀ ẹni tí ó bá gbọ́ Yorùbá yẹn yóò kàn rò bí ọ̀rọ̀ àsọjẹ lásán ọ̀rọ̀ orí ahọ́n ni rárá o ó máa ní ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ tá a ṣèwádìí lé lórí tó mú ọ̀rọ̀ yẹn wá pé má mú òró lu ìpo òró rèé apá tún ló wà tábà ń bà látọ̀nà Ọ̀fà òmùpó rèé apá òsì ló wà tábà wá ní ká má mú òró lùpo àwọn kí ló ń pè àwọn ọ̀ràn Olúpo àwọn ọ̀ràn Àjàṣẹ́ wá sómùpó ni tá a máa kì ní Olúpo Àláolú alétété wájọba afàlàlàjòyè àwọn ọ̀ràn kan tún nù ìran Àjàṣẹ́ epo gbogbo tá a bá ti pè ní ìpo àwọn nìyẹn àwọn náà wọ́n tún dé Ìpó Èkìtì níjọ́ tí mò ń sọ̀rọ̀ ń pa àwọn èèyàn rò pé eré ni Ìpó Èkìtì ó wà nù wọn Àjàṣẹ́ Kútọ̀nù ó wà nù wọn Àjàṣẹ́ Òmùpó ó wà nù àwọn tó ń pè lólúpo nu tẹ́ bá wá dé Ìkìrun Àgùnbé onílé obì ẹ bá àwọn ọ̀ràn Olúpo bẹ́ẹ̀ dọ́ba Àgùn ẹ bá ọ̀ràn Olúpo bẹ́ẹ̀ dé Ìjàbẹ́ ẹ bá ọ̀ràn Olúpo bí ọ̀ràn Olúpo ṣe lọ káàkiri lórí ilẹ̀ nu lára ọ̀rọ̀ tá à ń sọ lọ yìí náà ni. tẹ́ bá máa gbọ́ táwọn tí àwọn babaláwo bá ń kífá wọn lọ tó bá fẹ́ débi ìgbẹ̀yìn wọ́n wà máa sọ pé èrò Èpo èrò Ọ̀fà tẹ́ ẹ bá wá wò dáadáa ẹ rí i pé Ìpó ò jìnnà sọ́fà Àjàṣẹ́ Èpo rèé Ọ̀fà rèé Òmùpó rèé ẹ̀yin tẹ́ bá ń bọ̀ látọ̀nà Òṣogbo tẹ́ ẹ bá ti lè dé Ọ̀fà ìlú Ìpó lẹ́ lọ́ máa wò lọ́ọ̀kan báyìí Àjàṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ẹ̀kan Òmùpó ṣáàtì rí pé àwọn bàbá wa orí wọn pé wọ́n ṣe làákàyè púpọ̀ torí ẹ̀ ni mo fi advice Almaroof pé ẹ̀yin bàbá wa wọ́n wá rìn wá Ọ̀yọ́ ẹ má mọ̀ sọ story torí báyẹn mọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ti kọjá gbogbo level ọ̀kàn bíbí ọmọ méje Odùduwà àbí ọ̀kàn bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jù bẹ́ẹ̀ lọ
lórí platform mi lé ni mo ti post ìtàn méjì síbẹ̀ tá a padà wá sórí ẹ̀ tá a sọ̀rọ̀ lé lórí láìpẹ́ yìí ṣùgbọ́n iṣẹ́ pọ̀ ńlẹ̀ lórí tábìlì wa a kàn fẹ́ mọ yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ni ilé ìta bá ti wá ṣe lọ a gbọ́dọ̀ mọ yànnàná rẹ̀ kó mọ yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn oríkì àbísọ ilé tí wọ́n sọ yàn níjọ́ tán bí yàn ó yàtọ̀ sí orúkọ àmútọ̀run wa ilé tí wọ́n sọ yàn jẹ́ wọ́n bí yàn yẹn òun náà ní orin tí wọ́n ń kọ sóun náà wọn ìdédé sọ̀yàn ó lórin tán máa kọ sí tẹ́ ẹ bá rí ibìkan tí ìkìlọ̀ ti wáyé lórí oríkì tí wọ́n ní bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú tẹ́tẹ́ bá róbìnrin tí jẹ́ kúmọ́lú ajẹ́ ikú tí mú gbogbo olú tí ń bẹ ń lé wọn lọ so Yorùbá ẹwà èdè àti làákàyè náà fi máa ń ṣe gbogbo nǹkan kì í kàn ṣe pé yóò kàn déédé jábọ́ lẹ́nu kì í kàn déédé jábọ́ lẹ́nu torí ẹni tí ń bá rí Yorùbá tó bí mọ́lẹ̀ táwọn á ń gbórúkọ káàkiri wà ní ẹ lọ sọ ní Rábìù ẹ sọ Múkáílà mọ̀kàn ẹ̀rín máa ń pa mí ni bóòlù ó sì sọ ọmọ lórúkọ tó ọmọ túmọ̀ rẹ̀ ládùn orúkọ tó wà nílẹ̀ Yorùbá tó sùn lọ. orúkọ bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ ẹ jẹ́ àfihàn yẹn lẹ̀ tó rà lọ sínú ọ̀rọ̀ oríkì lẹ́nìí ibi tá à ń lọ ibi tí ó jẹ̀nà ni nǹkan kan ṣẹlẹ̀ tá a sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ètò ààbò níbi ọjọ́ mélòó kan sẹ́yìn tí mo ṣe ìkìlọ̀ lọ́jọ́ tí mo sọ̀rọ̀ táwọn èèyàn ní mo sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni nítorí dẹ̀ mú mi sọ̀rọ̀ mo rí ètò ààbò kó mẹ́hẹ̀ ńlẹ̀ Yorùbá ni mo rí pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò mú ọ̀rọ̀ ètò ààbò lọ́kùnkúndùn à ń wò pé kò kàn mí yìí ó ti fẹ́ alábọ̀rùn ó ti fẹ́ máa dẹ̀wù alábọ̀rùn ó ti fẹ́ máa dẹ̀wù ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ òun ni ti ń ṣe mí Ọlọ́run ọba ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ o nígbà àwọn bàbá wa ìwọ̀nba ìgbìyànjú tán lè ṣe wọ́n ṣe kí ilẹ̀ Yorùbá ó lè dúró tẹ́ ẹ bá dẹ̀ rí ẹ rájọṣepọ̀ láàrin wọn gan wọ́n sì dára wọn mọ̀ wọ́n lájọṣepọ̀ àjọṣepọ̀ wọn dẹ̀ mọ́yán lórí wọ́n ṣàjọṣepọ̀ nítorí kílẹ̀ kó má bàa pín yẹlẹyẹlẹ ṣùgbọ́n púpọ̀ nínú alátẹ̀rílẹ̀ ní ìlọ́lọ́ṣèlú ń dálẹ̀ torí ẹ̀ mo fi máa rán àwọn olóṣèlú bá wí wípé kò sí ire kankan tí wọ́n fi ń sanlẹ̀ Yorùbá látọwọ́ àwọn olóṣèlú torí ẹ̀ ní 2027 tá a bá ṣì wà lójú kan tá a wà yìí ẹnikẹ́ni tẹ́ ẹ bá dìbò fún lágbègbè yín ẹ pè jókòó ẹ bá ní gbólóhùn ṣé ti tiwa lẹ̀ ẹ́ ṣe àbí tara yín ẹ má dúró de pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ olóṣèlú tọ́lọ́run bá fi lè ṣe tí ìran Yorùbá bá kọ owó ní 2027 àwọn olóṣèlú wọ́n mọ̀ pé ó ti kàn nílẹ̀ Yorùbá ẹni tán bá dìbò fún tí gba oríire bá já mọ́ lọ́wọ́ yóò mọ ojúṣe rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá dúró de pé owó lẹ fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ ní lẹ́nu ọ̀rọ̀ ní nǹkan wàhálà tẹ́rí tí ń ṣẹlẹ̀ sí wa lójoojúmọ́ púpọ̀ nínú àwọn tẹ́rí tẹ́mi wọ́n ń dá gbòdò lénìí tí wọ́n ń kú sọ́wọ́ àwọn aráabé púpọ̀ nínú wọn ló jẹ́ àwọn tẹ́ pé owó ni wọ́n ń gbà lọ́wọ́ olóṣèlú kí wọ́n tó dìbò torí ẹ̀ ni mo ṣe ń wọ́n yín lénìí pé ẹ rọra tẹ́ ẹ bá dóde pé owó nìkan lẹ́ẹ̀ máa gbà ilẹ̀ Yorùbá àní kò nínú ìpayín kékeré tá à ń pariwo lójoojúmọ́ yìí kinní kan ṣẹlẹ̀ nínú fídíò tí mo ṣe lọ nígbà tí mo sọ̀rọ̀ nípa pé bóun ni ètò ààbò ilẹ̀ Yorùbá yóò ṣe jẹ́ kànpá nílẹ̀ Yorùbá mo wá sọ̀rọ̀ nípa àwọn ìlú tí ó kàn tá a bá yajú wálẹ̀
tí nǹkan ṣẹlẹ̀ sílẹ̀ gómìnà tá a sọ̀rọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ kò kàn mí mo ní ìjà yóò dé kódà yóò wọlé Ifẹ̀ níjọ́ náà mo pariwo bàbá wa Ọlọ́fà ó ní bàbá wa Ọlọ́fà ẹ̀dẹ̀ wà ń bẹ̀ yẹn agbègbè yín sì ń dàrú tẹ́ bá dákẹ́ tẹ́ ṣẹ̀ṣẹ̀ kò kàn mí yín ń bọ̀ wá kan ìlú Ọ̀fà mo rí fọ́nrán kan láti ibi ijọ́ mélòó kan ni mo ti ń rí táwọn agbésùnmọ̀mí lọ fi bùbá wọn sílùú Ọ̀fà ṣé kò ti kọfà in tó bá dẹ̀ kan Ọ̀fà ṣé kò ní kan Ìrìnlé ṣé kò ní kan Ìlẹ́mọ̀nà tó bá kan Ìlẹ́mọ̀nà ń bọ̀ wá sí ìlú Òkùkù n tó bá dẹ̀ dé ìlú Òkùkù ó ti gbá kan tàjà bẹ́ kọjá ó ti kan Ọ̀yán ó ti kan Así ó kan Sábà n tó bá sì kan Así tó kan Sábà káwọn aráàlá ó máa múra o ṣe ni pé gbogbo ilẹ̀ gómìnà ló wà nú ewu gbogbo ilẹ̀ gómìnà ló ti wà nú ewu àtàrí àtàmọ́ rẹ̀ tó bá ìkan Òkùkù ìnísà ọ̀bọ̀ ń bẹ o tó bá ìwọ̀ lókèrún ogun Jálumi ẹlẹ́ẹ̀kejì dé ogun Jálumi ẹlẹ́ẹ̀kejì ó dé àwọn ìlú tán fara gbá nínú ogun Jálumi ìlú Ọba Àgún bẹ nínú wọn ìlú Ìnísà ń bẹ nínú wọn Òkùkù ń bẹ nínú wọn gbogbo àwọn ìlú tẹ́ni tó di kéréje nílẹ̀ gómìnà yìí ogun Jálumi ló sọ wọ́n di kéréje wọn èyí ṣèlú kéréje o látijọ́ ìlú ńlá gbogbo wọn o. ṣùgbọ́n látara pé àwọn agbésùnmọ̀mí wọ́n ti ń fi bùbá wọn sínú igbó wa igbó Ọ̀fà náà wà báyìí ní tó bá sì ti kàn fà ó kẹrin ilé kò sọgbọ́n tá a fẹ́ dá sí torí ẹ̀rín lérè Ọ̀fà rèé wọ́n tó fẹ́ gbé tira wọn ni bàbá wa Ẹlẹ́rìn ẹ má ṣàṣùpìyẹ o ẹ tú àwọn ọdẹ yín bóde kábíyèsí Ọlọ́fà mọ́jọ ẹ tú àwọn ọdẹ yín bóde ẹ jẹ́ wọn ó dẹgbó yín dáadáa torútorú tọ̀sán-tọ̀sán èlèlé tẹ́ ẹ bá nígbó yín ẹ tì í síta ẹja yé orí ká má bàa fi ejò òru san àwọn ọmọ ìyá wa ìdí ni tèmi fi ń pariwo ìran Yorùbá ló jẹ èmi lógún o ìran Yorùbá ló jẹ èmi lógún ìdí ni tí mo fi ń pariwo kókó bẹ jùlọ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o àní rí ogun àtẹ̀yìnrù àní rí o ilẹ̀ Yorùbá dọwọ́ yín gbogbo ẹ̀yin ọba tí mo dárúkọ lónìí àwọn ọba Àjàṣẹ́ Èkó ti ń pariwo láti bí ọdún kan now Ọlọ́fà ó dọwọ́ yín lónìí igbó yín wọ́n ti arágbá àwọn agbésùnmọ̀mí ń bẹ gómìnà Kwara sì ní kò ní nǹkan ṣe pẹ̀lú ètò ààbò kì í sì sóòdù nìkan gbogbo gómìnà tí ń bẹ ní Nàìjíríà ni kò sílẹ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ètò ààbò lẹ́yìn ìlú Èkó nìkan ni wọ́n ti mú ètò ààbò lọ́kùnkúndùn so abẹ́ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá gbogbo ọgbọ́n tẹ́ bá dá gbogbo báńdì tẹ́ fi papọ̀ mọ́ra yín ẹ tètè wá ojútùú sí tẹ́ ẹ bá lè lu ọmọ ìlú ni ẹ lò olólè pé yín ń tá a jà fún nìyẹn pé tá a bá ní community police gbogbo kíní yìí ò ní rọrùn láti máa perpetrate but àwọn kan ò gbà nítorí ìwà ibi táwọn ti ń jẹ ni a mọ̀ pé bí sùnmọ̀mí ọ̀pọ̀lọpọ̀ ń jẹ nídìí ẹ̀ ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ òfin gbà kí community police wà ṣùgbọ́n abẹ̀yìn ẹ̀yin tẹ́ ẹ jọba ìdí nìyẹn tẹ́ fi jẹ́ community leader ẹ dìde sí ọ̀rọ̀ ètò ààbò ẹ lọ bá gómìnà state yín tí ò bá nírànlọ́wọ́ tó fẹ́ ṣe fún yín ẹ lọ bá chairman local government tó belong sí community tẹ́ wà
yóò mọ ohun tó lè ṣe láti dáàbò bo àwọn èèyàn rẹ̀. tó gbé mi wá sórí ètò láàárọ̀ yìí nìyẹn. Èní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2025. Ètò ààbò nílẹ̀ Yorùbá, ọ̀fà ti wà lọ́wọ́ wọn o. Ẹ bá wa ké gbàjarè sí gbogbo ibi tẹ́ bá ké sí. Ọlọ́fà gbogbo ibi tẹ́ bá wá ràn lọ́wọ́ sí ẹ wá sí. Ọ̀fà ti ń bẹ lọ́wọ́ wọn. Ọwọ́ àwọn ará Abélọ́fà wà báyìí. Kọ́lọ́run Elédùmarè kó ṣíjú àánú rẹ̀ wo ìran ìlú Ọ̀fà. Ṣùgbọ́n gbogbo ohun tó bá ti kan Ọ̀fà, àwọn ìlú tí ó kàn ni mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn. Yóò kan Ẹ̀rìnlé, yóò kan Ìlẹ́mọ̀nà, yóò kan Òkùkù, yóò kan Así, yóò kan Ọ̀yán, yóò kan Kọ̀ǹta Àjàbẹ́, yóò kan Àsàbà, sorry. Àwọn ìlú tí ó kàn nu. Tí àbá wa múra dáadáa, àfàìmọ̀ ní tó bá kọ̀yán yóò fẹ́ dé ọ̀tán ayé gbajú o. Torí gbogbo yẹn ló súnmọ́ra wọn. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Yorùbá pàtàkì t'Ọlọ́run bá fi nǹkan rán pé kẹ́ ẹ ṣàánú ilẹ̀ Yorùbá, gbogbo ibi tí mo kà yìí lẹ́tí lè ṣèrànlọ́wọ́ ilẹ̀ Yorùbá o. Ètò ààbò ló jẹ èmi lógún. Èmi ò ní sọ jù báyìí lọ lórí ètò lónìí. Títí tá fi máa pàdé lórí àkọ́tún ètò míì tá a mú wá lágbára lọ́wọ́ Elédùmarè, Ọlọ́run ní kàtúnrí wa. Tó àbáwọn ẹbí Zanku àbáwọn kẹ́dùn ti ṣẹlẹ̀ tá a gbọ́ lánàá. Ó rí bẹ́ẹ̀, ó jọ bẹ́ẹ̀ là ń wò látàárọ̀. Kọ́lọ́ba láàánú kó bá dẹlẹ̀ fún wọn, kó dẹ̀ fi òróró tùnú kó fi sójú àwọn ẹbí rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ náà. Ní ìwòyí 2-3 months ago, àjọjọ wà lọ́ba Agunni pẹ̀lú Zanku níbi tí wọ́n ti fún mi ní award. Ó wà nínú àwọn tó present award níjọ́ yẹn fáwọn tán fún ní award. Ọpẹ́ ni fọ́lọ́run ọba. Bọ̀bá ṣe tún gbọ́ lónìí pé tọ́ ẹni tá a rí níjọ́ náà lọ́hùn ó dẹni tá a rí mọ́. Kọ́lọ́ba láàánú kó bá bòróró tùnú sáwọn ẹbí rẹ̀ lójú àtàwọn ọ̀rẹ́ rẹ̀ o. Títí tá a fi máa pàdé ní next video wa, àwa náà ni Bàbá Àṣà. Ọmọ wọn ti fi gbogbo bí ṣe ìlú. Ẹ̀yin tẹ́ ń gbé àdúgbò yìí ẹ ti gbé àbọ̀dé o. Káwọn Fúlàní wa mọ̀ yìnbọn sí wa ní rúbí nínú ìlú. Ẹ wá ń gbàdúgbò ẹ lè sọ fáwọn kọ̀mínítà bí kẹtẹ tàwọn aráàlú lógbó. Gbogbo onúlé yẹn náà gbé, gbogbo onúlé. Sẹ́rù àìrú àwọn ilé náà. Àmọ́ àìlẹ̀ ńlẹ̀ ni. Onídìí ká tu yẹ filẹ̀ ìbẹ̀rù ni ó pọ̀ olókun yìí kò sáà sí kò sínú àbúrò mọ́ ibi nìkan ni. Èyí tán mú ìyẹn ká mọ lọ síbẹ̀. Mo ṣe fídíò lọ́rọ̀ ni ẹ̀yẹ ká mọ́ ṣe pa àṣẹ́yìn báwọn. Olóò ni èbú tó lọ tẹ ogbó ẹni sílẹ̀ ọkàn yẹn ṣá. Gbogbo onúlé ọkàn yìí sí báyìí bẹ̀rẹ̀ gbé inú lílé mo tún gbà lọ yí báyìí. Ọlọ́run bá ló lè ṣàánú wa o. Ẹ má jẹ́ ká sùn àsìpéye o. Òní o ó ti dìlú o. Òní o ẹ wòran o ẹ wòran o nínú Ọ̀fà ẹ wòran. Inú Ọ̀fà ẹ wòran ẹ wònulé. Gbogbo wọn ti mú yàrá síbẹ̀ ònù ẹ wòran wọn ti mú yàrá wọn ti gbalé lọ́wọ́ ńlé onínúlù. Ẹ má yẹ ká ṣe ẹ ká fún àmọ́dún wọn kalẹ̀
fa mọ́lú wọn kalẹ̀ mọ́lú wọn kọ́ ló jẹ́ wá lógún. ok ẹ̀kọ́ tó lọ sí tinú ilé náà. ah wọ́n yìnbọn sẹ́ ẹ wo okùn ẹ wo gbòòrò bí ó ti di agbo ni nínú ọ̀fà ẹ wò hàn inú ilé mi tó ní inú ilé mi tó rè o ẹ wò hàn inú ilé mi rè o ó gbó ẹrù wọn ni ó lójú bí tí mo ti ah ó yá ó nà ẹrù wọn ni ẹrù wọn rè ẹ wò hàn gbogbo onílé yẹn ti fọ́ gíláàsì ẹ̀ onílé ọkàn yìí ó ní ọ̀rẹ́ o wọ́n tún ní bá tó fi ń pọ́n mi ò ní gbogbo tó fi ẹ wò náà ah àdá àwọn èèyàn yìnbọn sọ pé ẹ̀yin ò gbọ́bọ̀ ni.